A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ti dá gómìnà àná fún ìpínlẹ̀ Imo Rochas Okorocha láre pẹ̀lú gbogbo ẹ̀sùn ìwà ìbàjẹ́ tí àjọ EFCC fi kàn án. Adájọ́ Yusuf Halilu sọ wípé láti gbé ẹjọ́ tí ilé-ẹjọ́ gíga ti dànù wá sí iwájú òun, èyí túmọ̀ sí ìtàbùkù sí ẹ̀ka ìdájọ́ láti ọ̀dọ̀ àjọ EFCC. Nígbà tí ó ń gbé ìdájọ́ kalẹ̀ lórí ẹ̀sùn tí àjọ EFCC fi kan gómìnà àná, ó ní àjọ EFCC yẹ kí ó jẹ́ olùbọ̀wọ̀ fún òfin tí ó dáa. Okorocha ní àjọ EFCC fi ẹ̀sùn oníkókó 17 kàn, tí ó ní í ṣe pẹ̀lú ìpàdé àmọ̀pọ̀, olè, dídarí owó ìlú àti kíkówó jẹ tí iye rẹ̀ lé ní bílíọ̀nù 3 náírà (3.1 billion naira). Adájọ́ Halilu ṣe ìrántí ìdájọ́ àtẹ̀yìnwá lórí ẹ̀sùn wọ̀nyí tí EFCC mọ̀ nípa rẹ̀, ṣùgbọ́n wọ́n tún mọ̀ọ́mọ̀ pè é lẹ́jọ́ lórí ẹ̀sùn kan náà. Ó tẹ̀síwájú wípé adájọ́ Inyang Ekwo ti Ilé-ẹjọ́ Gíga ìlú Àbújá ni ó kọ́kọ́ dá Okorocha sílẹ̀ ní ọjọ́ 6 oṣù kejì ọdún yìí lórí ẹ̀sùn ìkówójẹ tí EFCC fi kàn án. Ìdí nìyí tí ó fi jẹ́ wípé ẹ̀sùn tí wọ́n bá ti parí ẹjọ́ rẹ̀ tẹ́lẹ̀ ní ilé-ẹjọ́ gíga tí wọ́n tún gbé padà wá yóò túmọ̀ sí ìtàbùkù sí ìdájọ́ ilé-ẹjọ́ (abuse of court process). Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Aya Ààrẹ Olúrẹ̀mí Tinubu ní ìpàdé pẹ̀lú àwọn aya gómìnà 36 lónìí, ọjọ́ Ẹtì, láti lè ṣe ìdánimọ̀ pẹ̀lú wọn pẹ̀lú èròǹgbà iṣẹ́ àkànṣe fún ìrètí ọ̀la fún ìrètí ọ̀tun Renewed Hope Initiative (RHI). Ìpàdé ìdákọ́ńkọ́ yìí ni ó wáyé nínú ọ́fíìsì rẹ̀. Nígbà tí ó ń sọ̀rọ̀, obìnrin àkọ́kọ́ kí àwọn aya gómìnà kú oríire àṣeyọrí ètò ìdìbò ọdún 2023 tí ó sọ ọkọ wọn di gómìnà. Ó rán wọn létí wípé àsìkò ti tó láti san gbogbo ẹ̀jẹ́ tí wọ́n jẹ́ nígbà ìpolongo ìbò. Bákan náà ni ó jẹ́ kí ó di mímọ̀ wípé òun yóò nílò ìfọwọ́sowọ́pọ̀ wọn láti lè dé gbogbo orígun orílẹ̀-èdè Nàìjíríà. Olúrẹ̀mí wá fi dá wọn lójú wípé àkànṣe iṣẹ́ RHI kò ní kọlu èròǹgbà àkànṣe iṣẹ́ tiwọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àwọn akẹ́kọ̀ọ́ kan ní ilé-ìwé gíga fásitì LASU, ìpínlẹ̀ Èkó, ti da ẹ̀bi ru àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ń pe orúkọ wọn ní Ọ̀jọ́ Boys fún bí wọ́n ṣe dabarú ayẹyẹ ìpadàbọ̀ Pokoli ní àná Ọjọ́bọ̀. Àwọn akẹ́kọ̀ọ́ náà fi ẹ̀sùn kan àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn wípé wọ́n wá sínú ọgbà iléèwé pẹ̀lú ìbọn ìléwọ́ àti àwọn ohun ìjà mìíràn. Pascal Odinaka, oníjó tí í ṣe akẹ́kọ̀ọ́ àtijọ́ ifásitì LASU tí gbogbo ènìyàn mọ̀ sí Pokoli, ni ó ṣe àgbékalẹ̀ eré ìpadàbọ̀ rẹ̀ ní gbọ̀ngàn ńlá ọgbà iléèwé náà ní Ọjọ́bọ̀. Ìlúmọ̀ọ́ká akẹ́kọ̀ọ́ àtijọ́ kejì tí ó yẹ kí ó ṣeré níbi ayẹyẹ náà ni Bella Shmurda. Akẹ́kọ̀ọ́ kan tí ó pe orúkọ ara rẹ̀ ní Ṣẹ̀yẹ ṣàlàyé wípé ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ ni bí àwọn olùṣètò ayẹyẹ náà ṣe ta tíkẹ́ẹ̀tì àpọ̀jù fún àyè tí kò tó ìwọ̀n. Ó ní àwọn tí ó ra tíkẹ́ẹ̀tì olówó ńlá fún àyè èèyàn pàtàkì kò rí ààyè wọlé sínú gbọ̀ngàn nítorí gbọ̀ngàn náà ti kún àkúnwọ́sílẹ̀ kí aago 12 ọ̀sán tó lù. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé wọ́n ta tíkẹ́ẹ̀tì gbogbogbò ní $2,000 náírà, tíkẹ́ẹ̀tì àwọn tó ṣe pàtàkì (Very Important Personality) ní $5,000 náírà, pẹ̀lú tíkẹ́ẹ̀tì àwọn tó ṣe pàtàkì jùlọ (Very Very Important Personality) ní $10,000 náírà. Ṣẹ̀yẹ tẹ̀síwájú wípé wọ́n ta tíkẹ́ẹ̀tì $5,000 fún àyè ìjókòó $3,000. Ìdí nìyí tí gbọ̀ngàn náà ṣe kún àkúnjù. Bẹ́ẹ̀ ni àwọn tí ó wà ní ìta gbọ̀ngàn náà ń ráhùn ní èyí tí ó fa ìbẹ̀rẹ̀ ìjà. Akẹ́kọ̀ọ́ mìíràn tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ sọ wípé kò sí ìgbà tí Bella bá fẹ́ ṣeré
tí àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn kì í da ibẹ̀ rú. Gbogbo akitiyan akọ̀ròyìn láti bá agbẹnusọ fún LASU Olúwayẹmisí Thomas Ọ̀nàsílẹ̀ sọ̀rọ̀ ni ó já sí pàbó títí di àkókò ìkóròyìn jọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ àwọn ẹlẹ́sìn àbáláyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti túbọ̀ ké sí gómìnà Ṣèyí Mákindé kí ó tẹ̀lé ìgbésẹ̀ àwọn gómìnà gúúsù ìwọ̀ oòrùn tí wọ́n fi ààyè gba ìsinmi ọdún ìṣẹ̀ṣe ní ìpínlẹ̀ wọn. Nínú àtẹ̀jáde akọ̀wé ìpínlẹ̀ Fákáyọ̀dé Fátúndé àti agbẹnusọ Táíwò Fágbohùn ni wọ́n ti gbóríyìn fún ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ògùn fún àgbékalẹ̀ àbádòfin àti bíbọwọ́lù àbádòfin fún ìsinmi ọdún ìṣẹ̀ṣe fún àwọn ẹlẹ́sìn àbáláyé ní ìpínlẹ̀. Bí a kò bá gbàgbé wípé ẹgbẹ́ ilé ìgbìmọ̀ ni ó darí ìpinnu wọn fún ìsinmi lórí ìdí tí wọ́n ṣe gbọ́dọ̀ polongo àṣà àti ìṣe tí ó kún fọ́fọ́, ìpèsè ààyè sílẹ̀ fún àwọn ìran tí ó ń bọ̀ lẹ́yìn, àti pípè fún ìsinmi ní gbogbo ogúnjọ́ oṣù kẹjọ gẹ́gẹ́ bí ọjọ́ ìṣẹ̀ṣe tí yóò jẹ́ ìsinmi lẹ́nu iṣẹ́. Àjọ náà ní ó jẹ́ ohun ìwúrí àti ìtàn ìgbésẹ̀ ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Ògùn fún bíbu ọwọ́ lu àbádòfin pípè fún ìsinmi ní ọjọ́ ìṣẹ̀ṣe fún àwọn ọmọ ẹgbẹ́ wọn ní ìpínlẹ̀ náà. Wọ́n ní òfin orílẹ̀-èdè fi ààyè gba olúkúlùkù láti ṣe ẹ̀sìn tí ó bá wù ú níwọ̀nba ìgbà tí kò bá ti dí àlàáfíà ẹlòmíràn lọ́wọ́, ṣùgbọ́n wọ́n ní ó ṣeni láàánú wípé ààyè fún irúfẹ́ bẹ́ẹ̀ kò sí fún ìdàgbàsókè Nàìjíríà, ṣùgbọ́n àwọn dúpẹ́ lọ́wọ́ Olódùmarè wípé ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Ògùn tẹ̀lé ipasẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun nípa kíkéde ogúnjọ́ oṣù kẹjọ gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi fún ọdún ìṣẹ̀ṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.